Yeah. Hello, beautiful people all over the world. My name is Princess. Yeah, this is Yoruba American comedy. It's all about counseling, adverts, culture, and broadcasting news. Yeah, today, what I have for you is a good morning Yoruba. They have good morning all over the countries. America, Canada, London, they have good morning. Even though Nigeria, they have it. But this is good morning Yoruba. This is the first good morning Yoruba that we ever had in Yoruba land. So, a gbé ètò yìí kalẹ̀ wípé láti fi gbara wa níyànjú, láti fi bá àwọn èèyàn wa sọ̀rọ̀, most especially àwọn tó jẹ́ wípé wọn lọ́kọ tàbí ọkọ fi wọ́n sílẹ̀ tàbí àwọn ni wọ́n decide láti fọkọ sílẹ̀ tàbí ẹni tọ́mọ ẹ̀ wà lókèèrè nílùú aláwọ̀ funfun tó ń ronú lójoojúmọ́ pé ọmọ mi o, àwọn bàbá wa àgbàlagbà, àwọn ìyá wa àgbàlagbà, ẹ má ronú, àlàáfíà lọmọ yín wà, ẹ má gbúrò wọn láyọ̀, ẹ ní fojú sunkún wa, àwa náà àní gbé yín sínsìn, ẹ̀yin máa jẹun ọmọ sí, ẹ fọkànbalẹ̀, ọmọ yín wà lálàáfíà. Ẹ ṣáà bá mi gbé Yorùbá comedy sí, kẹ́ máa rẹ́rìn, kẹ́ máa like ẹ, kẹ́ máa hit notification button down there, kẹ́ máa bá wa share ẹ̀ káàkiri, ẹ dẹ̀ make comment sí ẹ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ tẹ́ bá make comment kì í ṣe nǹkan tó dáa, á dàbẹ̀ ní pé bóyá àmọ́ nǹkan tá à ń ṣe, àti wípé tá a bá ní mistake bí a little bit comment, a little bit mistake, ẹ tẹ́ bá make comment inú wa á dùn láti tó ṣe àtúnṣe lórí àwọn nǹkan tí ẹ sọ̀rọ̀ lórí ẹ̀yìn. Lọ́jọ́ yẹn ní ìjẹjọ́ Èkìtì la lọ, ta ti lọ dárúkọ àwọn bàbá wa lẹ́kìtì, gbogbo àwọn ọba tó wà lẹ́kìtì gbogbo ẹ̀ la dárúkọ. Bẹ̀lẹ́ nìsín à ń lọ sí ìlú Ọ̀ṣun, because ṣe rí nǹkan tá a fi ń ṣe báyìí ni wípé tá bá ní ká kó gbogbo ẹ̀ papọ̀ ó ti pọ̀ ju gbogbo Yorùbá pọ̀, kò easy láti kó papọ̀ nìkan náà pé ká jọ sọ ní ká sọ gbogbo ẹ̀ papọ̀, so a láti máa sọ díẹ̀díẹ̀. A ti sọ tèkìtì ńsìn lẹ́ni à ń lọ sí ìlú Ọ̀ṣun. Ìlú Ọ̀ṣun tá a dẹ̀ lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, kò kí ń ṣe ìlú Ọ̀ṣun gangan, kì í ṣe Òṣogbo nìkan là ń lọ. Ṣé àwọn pé Ifẹ̀ wà lára ìpínlẹ̀ Ọ̀ṣun, Òṣogbo kíní wà ń bẹ, Iléṣà wà ń bẹ, Ìwó, Ìkirè, Gbọ̀ngán bẹ́yẹn ó wà ń bẹ. So bẹ̀tìlẹ́nì a máa lọ sí Ilé Ifẹ̀. Àwọn èdè tó wà ní Ilé Ifẹ̀ ó yàtọ̀ sí ti Iléṣà ó yàtọ̀ sí ti àwọn Gbọ̀ngán side mọ́ Ìwó ó yàtọ̀. So ó dàbí ẹni pé èdè bíi mẹ́ta ló wà ní Ilé Ifẹ̀ yẹn, àmì ní ìlú Ọ̀ṣun yẹn. Àwọn Ìjẹ̀ṣà ó wà ń bẹ, Ifẹ̀ ó wà ń bẹ, then àwọn Ọ̀yọ́ ó wà ń bẹ. So bẹ̀tìlẹ́nì tá a máa lọ nìyí, a máa bẹ̀rẹ̀ láti ilé bàbá wa nílé Ifẹ̀. Àwọn ni bàbá wa Ọọ̀ni Àdìmúlà ilẹ̀ gbogbo Yorùbá. Ibẹ̀ láti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́nu, bẹ̀ tí jẹ́ ká kọ́kọ́ júbà Ọlọ́run, ọlọ́ba tó dá wa, ó dá imú, ó dá ojú, ó dá ẹnu, ó dá gbogbo ọkàn lérúgba ara, òun ló dá. Ọpẹ́ ni fọ́lọ́run tó dá wa sílé ni, tó jẹ́ ká rí ìmọ́lẹ̀ ọjọ́ ìní. Ó ti dá wa, ó fún wa lóhun tá a máa jẹ, ó fún wa lóhun tá a máa mú, ó fún wa ní gbogbo nǹkan tá a fẹ́ ṣe nílé ayé ló ti gbé briefcase oníkálukú fún. Olúwa ṣeun, adúpẹ́, ọpẹ́ ní forúkọ wọn. Kán máa tẹ̀lé wa, kán máa fi wá sílẹ̀, wọ́n ṣe ń tẹ̀lé wa ni kán máa tẹ̀lé wa o. We appreciate you God. So now mo á fẹ́ júbà bàbá mi Ọọ̀ni of Ifẹ̀, kábíyèsí o, kádépẹ́ bó lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o, ìrùkẹ̀rẹ̀ adọ́kínní o, ìgbà ọdún kan ni ẹ pẹ́ fún wa o. Mo tún júbà àwọn olórí mi náà, àwọn olórí mi ẹ káre o, ẹ káre láàfin o, ẹ ṣe ẹkú tọ́jú bàbá. I really appreciate you guys. Pálẹ̀ o, mo bẹ́rí fún yín o, ẹ ṣe torí inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń tọ́jú bàbá. Bàbá ń dọ́gọ̀jọgọ̀jọ lójoojúmọ́ ni, nǹkan tó dáa tó yẹ ká ayaba máa ṣe nìyẹn láàfin. Ìyẹn náà la ṣe lọ́ọ̀fù yín, la ṣe láìkì yín, la ṣe ń fún yín lówó oúnjẹ yín, because ẹ ti ṣe nǹkan tó wù wá lórí. Èmi princess bàbá ló ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé o. Lẹ́nìí nǹkan tá a fẹ́ sọ ni wípé a fẹ́ sọ̀rọ̀ nípa èdè ní Ilé Ifẹ̀, èdè ní Òṣogbo, èdè ní
Iléṣà. So àwọn èdè wa ẹ jẹ́ ká fi lé àwọn ọmọ wa. Tẹ́ bá rí pé nígbà tí mo sọ ti Èkìtì ní ìjẹ́ẹ̀dógún ó ti ń lọ sí bí oṣù kan àtàbọ̀ sí ta ti wà lórí Good Morning Yorùbá ẹ̀ torí pé láti máa fi wà gbára wa níyànjú nǹkan tó lọ nílẹ̀ aláwọ̀ funfun tó lọ nílẹ̀ aláwọ̀ dúdú ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ bẹ́tà bá ń ṣe Good Morning Yorùbá ẹ̀ à máa mọ̀ à máa fi tóra wa létí àǹdẹ́ àwọn àṣà bá a ṣe ń waṣọ bá a ṣe ń jẹun bá a ṣe ń sọ èdè ó yẹ ká máa kọ́ àwọn ọmọ wa òun la fẹ́ la ṣe gbé Good Morning Yorùbá sílẹ̀ so that gbogbo wa à lè máa mọ bá a ṣe ń sọ èdè ìlú wa torí kì í ṣe nǹkan tó dáa ká dé láti ìlú òyìnbó ká máa sọ you know kò ṣe nǹkan tó dáa. Tẹ́ bá ti lè wọ ilẹ̀ káàárọ̀ oòjíire báyìí ẹ̀yà ara mú òyìnbó yẹn kẹ́ fi sínú pílẹ̀nì kẹ́ tó máa bọ̀ ẹni yóò kọ́ kí ìpẹ́ síbẹ̀. Tẹ́ bá tún padà dé kẹ́ tún gbé nǹkan yín ẹgbẹ́gbọ̀n pẹ́ tí wọlé káàárọ̀ oòjíire látòkò ẹ bẹ̀rẹ̀ sí ní sọ Yorùbá yín lọ nǹkan tó dáa ni wọ́n mú yàn sí wọ́n lè fi ẹ́ ṣe yẹ̀yẹ́ kó sọ èdè ìlú ẹ̀ excuse me èdè Ilé Ifẹ̀ ń sìn because ibẹ̀ ni mo gbé dàgbà Èkìtì náà bí mi sí mo mú lọ́kùndùn gan ni tó jẹ́ wípé nígbà tí mo máa ṣe high school àwọn bàbá mi láti send mi lọ sí Èkìtì ni pé ó lè dúró ní Ilé Ifẹ̀ kó ka gbogbo ẹ̀ wàá lọ ka ìtókù ní Èkìtì torí pé kí n lè fi mọ Èkìtì náà gbogbo Ilé Ifẹ̀ pátá ni mo ọ̀dọ̀ bí bàbá mi ṣe sọ Èkìtì àti ìyá mi tán sọ Èkìtì sí mi mo gbọ́ gbogbo ẹ̀ náà ni mo gbọ́ tí n bá sọ Èkìtì bá wà nílé màá sọ Èkìtì tí n bá jáde màá sọ Ilé Ifẹ̀ so ó jẹ́ nǹkan tó ń wú àwọn òbí mi lórí pé ọmọ yìí kò gbàgbé ilé ẹ̀bẹ̀ láti tún ní culture ti ilé wọ́n tún sẹ́ndì mi sí Èkìtì mo tún lọ ní culture ti Èkìtì náà gbogbo ẹ̀ náà ló fẹ́ pa ó fẹ́ jọra ó kẹ́ pé bá a ṣe ń pè wọ́n gbò míì ó yàtọ̀ síra díẹ̀díẹ̀ so irú Ilé Ifẹ̀ ń sìn àwọn oúnjẹ tán máa ń jẹ ní Ilé Ifẹ̀ kábíyèsí o ìyẹn mi jẹ ní ọ̀gbẹ̀rẹ̀ fúùtù ìyẹn sì mi jọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ìyẹn máa ń gun papọ̀ torí gbẹ̀rẹ̀ fúùtù ni ó máa ń dùn gan wọ́n bá sì fọ̀gẹ̀dẹ̀ sí á jẹ́ pa dúdùn yẹn rẹ́ díẹ̀ torí jẹ̀díjẹ̀dí ó máa kó dọ̀tí inú wọn jáde ìyẹn máa ń jẹ ẹ̀fọ́ ewúro ìyẹn ń jẹ ewúro ní Ilé Ifẹ̀ dáadáa ìyẹn sì máa ń jẹ wọ̀rọ̀wọ́ ìyẹn máa ń jẹ ebòlò ìyẹn máa ń jẹ ewùrà iṣu ewùrà ẹmọ́ṣú ewùrà tó bá gbélé náà kò ju 5 minutes ló ti jiná Ifẹ̀ náà máa ń jẹ́ àwọn fi gúnyàn àwọn fi yé ní ìgúnyàn ṣùgbọ́n wọ́n máa ń ṣe kí wọ́n máa ń fi kàn sí ìyẹn á gé ìkan lóko ìyẹn á fata sí kàbí kán gé pumpkin tó bá ti pumpkin náà máa ń pè ní ìlú òyìnbó ṣùgbọ́n ní Ilé Ifẹ̀ wọ́n máa ń pè ní ẹ̀gúsí èdè ni ìyẹn á gé ìyẹn wá ti gé díẹ̀díẹ̀ á fata sí ó bá ti jiná wọ́n máa lọ papọ̀ wọ́n máa fi síbí tàbí orógùn náà fi máa ṣe papọ̀ wọ́n jẹun lọ rèé ní ó sì dáa ó dáa lára ó dáa fojú ẹni ojú bá dùn kọ́ bá jèsò èlùfọ́ jẹ ẹ̀gúsí èdè ojú ní ìdùnnú. Irú síbí tán fi ń jẹun sìn ní spoon tán fi ń jẹun Ifẹ̀ ayé síbí nílẹ̀ gbogbo Yorùbá náà síbí náà ni wọ́n máa ń pè kíní stick tán fi máa ń ro àbàtà ro àmàlà tàbí ẹ̀bà Ifẹ̀ ayé orógùn náà ni wọ́n pè lẹ́kìtì náà ni wọ́n pè ní gbogbo ilẹ̀ Yorùbá kíní tán fi máa ń bù kúrò nínú pọ́ọ̀tù tán máa bù sínú abọ́ náà máa ń pè ní ìgbàkọ̀ náà ni wọ́n pè nílẹ̀ Yorùbá abọ́ tí wọ́n máa bù sí ìyẹn náà ni wọ́n máa ń pè ní abọ́ àdémú torí ó ní ìdérí kí wọ́n máa fi dé lórí kí wọ́n bá bu jíjẹ sínú rẹ̀ tán ìyẹn sì ń pè ní abọ́ àdémú ó ní àwọn òyìnbó máa ń pè ní a bowl ọ̀kọ́ pè ní bowl náà ni wọ́n máa ń pè bowl with cover bẹ́ẹ̀ àwọn irú ilẹ̀kùn kékeré kan máa ń ṣe lẹ́rùn ọ̀nà kọjá yìí kan bá ti fẹ́ jáde síta èyí jẹ́ kí ìyàn ọmọ kékeré ṣeré jáde síta èyí jẹ́ kí ewúrẹ́ wọlé Ifẹ̀ máa ń pè lágànràndì Èkìtì náà máa ń pè lágànràndì Èkìtì Iléṣà náà máa ń pè lágànràndì irú òrùlé ń sìn Èkìtì náà máa ń pè lórùlé ìyẹn ni níbi ceiling bẹ́ẹ̀ orí páànù lókè Èkìtì náà máa ń pè ní àjà ìyẹn Ifẹ̀ náà máa ń pè lájà àti Iléṣà ìyẹn máa ń pè bẹ́ẹ̀ àmọ́ ìyẹn Ọ̀yọ́ náà máa ń pè ìyẹn máa ń pè ní àjà ìyẹn máa ń pè lájà àwọn náà máa ń pè ní ìyẹn máa ń pè ní òrùlé ìyẹn Ọ̀yọ́ ìyẹn Òṣogbo ìyẹn máa ń pè bẹ́ẹ̀ ètò kan jẹ́ pé oúnjẹ tí wọ́n máa ń jẹ lóṣogbo máa ń yàtọ̀ wọ́n máa ń ṣe ìyẹn lọ́jọ́ mẹ́jọ
àwọn Ọ̀yọ́ ní oúnjẹ tí wọ́n yàtọ̀, oúnjẹ tí Iléṣà àti Ifẹ̀ máa ń jẹun là ń dárúkọ lẹ́nu. Irú Iléṣà yẹn sìn, Iléṣà máa ń jẹ, wọ́n máa ń jẹ iyán. Oh my God, Iléṣà àti Èkìtì oúnjẹ wọn papọ̀ gan. Wọ́n máa ń jẹ iyán, wọ́n máa ń jẹ ẹ̀fọ́ ewúro náà, máa ń jẹ ẹ̀fọ́ ìkànnì, wọ́n máa ń jẹ ẹ̀fọ́ òdú. Àwọn nǹkan tó korò bẹ́ẹ̀ tó lè mú jẹ̀díjẹ̀dí jáde ó pọ̀ lẹ́kìtì yẹn àti Iléṣà wọn náà máa ń jẹ, tí wọ́n bìlífù pé táwọn bá ti jẹ gbogbo ìdọ̀tí inú wọn ló máa kó tán máa yàgbẹ́ dànù. Àwọn Ifẹ̀ náà míì náà máa ń jẹ bẹ̀ tí í ṣe gbogbo Ifẹ̀ ló máa ń jẹ. Àwọn tó bá gbélé tó jọ́ mi Èkìtì tó ń gbélé Ifẹ̀ náà máa ń jẹ kanrin, náà máa ń jẹ ẹ̀fọ́ gbàgbá. Ifẹ̀ òfìfì bẹ́ẹ̀ láìkẹ́ ẹ̀fọ́ gbàgbá, ewúro àti kíní lọ́pọ̀ nífẹ̀, ebòlò àti wọ̀rọ̀wọ́ àyàn láìkẹ́ torí inú kòkó tí wọ́n bá ti wá dé láti inú kòkó báyìí ká máa ṣe sínú sàásùn kẹ́fíbọ̀dì máa jẹun ká máa yó kẹ́rì ọmọ kékeré àṣeré lọ ká bá lè lọ sí sùkúrù ká bá dé báyìí wọ́n ti àṣe wọ̀rọ̀wọ́ sílẹ̀ dìá àti ìyàn gbẹrẹ ọbalẹ̀ tá gíagíà àti ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yẹn máa gùn papọ̀ ní ó sì máa ń dùn gan, wọ́n sì máa ń kiri nírọ̀lẹ́. A máa gbọ́ iyán kò lọ bẹ́ẹ̀ lábánira yán o. Wọ́n máa kiri nírọ̀lẹ́ báyìí. Àwọn èèyàn àwọn kéékèèké ló máa ń kiri iyán o, wọ́n máa ń kiri yẹn káàkiri. Iyán kò lọ bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè. Àwọn tó máa ra iyán kò lọ bẹ́ẹ̀ yẹn oníkálukú á ti ní yẹn sínú, á ti ní ọbẹ̀ sínú ilé fún rẹ̀. So táwọn ọmọ kéékèèké bá ti ń kiri káàkiri wọ́n wá pè wọ́n á rà lọ́wọ́ wọn. Àgbàlagbà náà máa ń kiri, mi ò bá wọn kiri èrí o, mi ò bá wọn kiri èrí nígbà yẹn torí Èkìtì lè ní tí bàbá mi tiẹ̀ gbà mí láàyè kí n máa rìn gbèrègbè. Àbí tí wọ́n bá ń sọdún ọlọ́jọ́ àwọn ṣe kéré ń gbà ní máa rú sọmọ ìyá ni èsì bí wọ́n máa gbé dé gà níjọ débẹ̀. Tí àwọn bàbá Awólọ́wọ̀ bá ti ń bọ̀ báyìí láti ọ̀nà Adérẹ̀mí road kí wọ́n bá ti débi ojúde ọ̀run tọ́nì, àwọn mọ́tò kí wọ́n mi lọ sí Ìrẹ́mọ kí wọ́n mi lọ sí Mọ̀rẹ́, èrò pọ̀. So bàbá Awólọ́wọ̀ máa bọ́ kalẹ̀ nínú mọ́tò ni àtìyàn bàbá kan máa ń gbé aṣọ sórí kí wọ́n máa rú sọmọ ìyá, ìdajì ara náà máa rú sọmọ ìyá tó wá gbáṣọ sórí. Mi fẹ́ dárúkọ ni mẹ́ẹ̀ lọ sí sáìdì ibẹ̀yìn èèyàn ká mi tò lọ sí ààfin ni mo fẹ́ dárúkọ pẹ̀lú bàbá Awólọ́wọ̀. Ẹsẹ̀ ni bàbá Awólọ́wọ̀ máa gbọ́dọ̀ wọ́n gbogbo ọmọ kékeré wá pariwo wáwo bàbá mi máa fẹsẹ̀ rìn dé ẹrùn wá ni torí mọ́tò ẹ̀gàn tó gbé wá kò rọ́nà lọ́mọ èrò ti pọ̀ àwa bọ́lẹ̀ everybody àwọn ọmọ kékeré náà máa tẹ̀lé a máa pariwo wáwo títà fi máa dé ààfin. Then ní St. Peter Primary School ibẹ̀ lèmi ti lọ sí school. Bàbá Adésọjí Adérẹ̀mí náà sá Adésọjí Adérẹ̀mí wọ́n máa wá sí ṣọ́ọ̀ṣì a máa tẹ̀lé bàbá a máa sin bàbá délé ìyá ní brigade bàbá ń gbà yẹn school ní gẹ́gẹ́ ni mo lọ. So gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló kó mi lọ́kùndùn, ó múnú mi dùn gbà mọ́ à kékeré gan ní bá rántí báyìí pé so èmi ò fi bẹ́ẹ̀ fara sí Èkìtì mọ́ọ̀ṣì. Gbogbo tí mo lò lẹ́kìtì kò ju bí ọdún márùn-ún tí mo fi ka high school náà ni mo lò lẹ́kìtì bẹ́ẹ̀ tí mo dẹ̀ wá gbé Èkìtì náà gan because mo ti ń gbọ́ tẹ́lẹ̀ ní ẹnu bàbá mi àti ìyá mi. So mo tó wá tó lọ tó gbọ́ ìdílẹ̀ oríṣiríṣi culture títí wọn náà bẹ́ẹ̀ mo tó wá lẹ́ẹ̀ni ẹ̀ bọ́n ṣe ń gún yán bọ́n ṣe ń ṣe gbogbo mo ti sọ yẹn sẹ́yìn ní ìjẹjọ. So àwọn èdè wa ẹ̀yin ènìyàn ẹ jẹ́ káwọn ọmọ ká máa sùn torí tí bá jẹ́ pé mi ò gbọ́ èdè bàbá mi àti ìyá mi tí mi ò dẹ̀ tún gbọ́ èdè Ilé Ifẹ̀ níbi tí mo gbé mo ṣe ń ṣe kínní ìsìn ó máa difficult kò mẹ́ni lè ṣe irú èdè ọ̀tọ̀ sí kí wọ́n bá rí ọ̀pọ̀ mi kèrò ọkọ̀ mi kèsì ní júrìn ìdá tí mi ti pé àwọn ò tí ì ṣe nǹkan oṣù ọkọ wọn ò tí ì jábàálé wọn àwọn sì wà fàájìn tí ìkọ̀lé bá fẹ́ sọ tàbí Èkìtì tó kù tó wá sọ wáyé ọkùnrin tí ì bá mi sùn no èdè Ifẹ̀ ni mo fẹ́ sọ yẹn sorry èdè Èkìtì pọ̀ mọ́ ọ̀tún ó pẹ́ra àwọn ọbẹ̀ tó yàtọ̀ díẹ̀ gbogbo wọn náà ni wọ́n jọ gbọ́ èdè ara wọn tó yẹ pé wọ́n jọ mọ nǹkan tí wọ́n sọ tífẹ̀ bá ń sọ̀rọ̀ náà sí wọ́n máa gbọ́ náà ṣùgbọ́n àwọn tó jọ fẹ́ gbẹ́ tíra yẹn èdè wọn máa tètè yéra wọn ju àwa tó jẹ́ wípé a jìnnà díẹ̀ sí wọn bẹ́ẹ̀ tó gbogbo Yorùbá wá kóra wa jọ papọ̀ tí Ọ̀yọ́ sọ tiẹ̀ tí Èkìtì sọ tiẹ̀ tí Ọ̀ṣun sọ tiẹ̀ tífẹ̀ sọ tiẹ̀ gbogbo ẹ̀ la gbọ́ papọ̀ kò sí ẹni tó wà ní tó bá dé Lagos State ẹ̀ sì tó sọ èdè Èkìtì fún Ìjẹ̀bú ó gbọ́
tó bá dẹ̀ sọ Ìjẹ̀bú náà fún Èkìtì, Èkìtì gbọ́ ṣùgbọ́n kò kàn ní lè sọ ni. ìgbẹ́ tá a bá ju wá bá jọ kóra wa papọ̀ wọ́n ní àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí, tájọ kóra wa papọ̀ á jọ ṣe kínní á dáa. Dẹ̀nà àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn lọ́jọ́ iwájú wọn á gbọ́ èdè wa. Kó dá kó déta kó máa bọ́ ọmọ sọ̀rọ̀ níta, kó máa ní leave me alone. I don't understand that. Come on, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? èsè oúnjẹ kọ́mọ̀ rẹ̀ sọ sí ẹ níta rè mí. Bó ṣe fojú bọ́ ọmọ ni sọ̀rọ̀ sílẹ̀ pé wọ́n dá ọmọ ti gbọ́ ìyá mi, ó yẹ kó ra wọ́ kúrò ń bẹ́ẹ̀ ni torí ó ti rí sí bí ó àníyàn sí bí ó yẹ kó wà. Kọ́ bá ṣẹ̀ṣẹ̀ náà lọ fi bọ́ ọmọ sọ̀rọ̀ torí ayé bàbá rẹ̀ bá ti gbẹ ẹsẹ̀ báyìí yẹn ń wí sí apé ká kúrò ní nǹkan ṣe ní èyẹ ká ṣe rèé mi. Ọmọ bá ṣe tẹra mọ́ ohun ṣe ní kó ṣe lọ kí èkúrò ń bẹ kíyàn àlejò bá lọ tán ìyá rẹ̀ àti bàbá rẹ̀ máa fẹ́ lù pa. Kàbí kán forí bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ báyìí láti mọ̀ pé bàbá mi fẹ́ kí n dúró síbi mọ́ra ni àti ìyá mi ní á kúrò ń bẹ̀. Ètò bá jẹ́ pọ́ ọmọ tó jóyìnbó lásán ló kọ́ńkọ́ bó forí sọ̀rọ̀ bó fẹnu sọ̀rọ̀ kó fẹsẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ní dá ọlọ́run bíkọ́ ẹ̀gbọ́n mi wí ẹ̀gbọ́. Wọ́n ti wá sọ pé come on leave that place right now. Bàbá ti wá ní okay mommy fine, ó máa kúrò ń bẹ̀. Tó gbogbo wọn yẹn ẹ jẹ́ ká mú kúrò. Èsì wọn dáa kí òyìnbó bá dá àárín ara yẹn á sọ òyìnbó. Ẹ bá ṣàkíyèsí kí òyìnbó bá délẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ti gbọ́ Yorùbá gan ju àwọn ní Yorùbá lọ torí yẹn ti kọ́ra arin yẹn. Kíní ni ó máa ń wúyàn lórí, ó máa ń wúyàn lórí gan nígbà yẹn kàn bí sílùú rí akábámi sọ èdè rí a ìyẹn kàn ṣe bí sílùú ọ̀rìn kan forí rí aṣọlẹ̀ sílùú ọ̀rìn káṣí gbọ́n kankan àmọ́ mi lọ yùnú sálámi sọ pé kán lè mọ̀ yọ agbóyìnbó àyè nìyẹn sára rẹ̀ ẹ̀kẹ́ sálá tútù ìfàyè ẹ̀sálá tútù rẹ̀ rárá ẹ̀sálá tútù o. So ẹ jẹ́ ká máa mú èdè rí alọ́kùndùn ká kọ́ wọn mọ́ rí a ẹ̀yìn aṣọ ká mi wọ̀ gbárí yẹ ìyẹn máa gé lọ́nà mẹ́rìndínlógún kan tó wọn. Èkìtì náà máa ń wọ̀, Iléṣà náà máa ń wọ̀. Àwọn kẹ̀m̀bẹ́ agbádá bùbá ìró ṣòkòtò ẹ̀wù sinmi àgbékọ́ àbọ̀tẹ́lẹ̀ fìlà elétí ajá fìlà oníbẹ̀rẹ̀ẹ̀tì Èkìtì máa ń wọ̀, Iléṣà máa ń wọ̀, Ifẹ̀ náà máa ń wọ̀. Gbogbo wa náà lájọ máa ń wọ̀ papọ̀. Ó kàn jẹ́ pé àwọn kọ̀ọ̀kan tó kàn yàtọ̀ ní Ilé Ifẹ̀ tó wà ní Èkìtì ó ní àwọn oúnjẹ wa máa ń yàtọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Èkìtì ò kì í jẹ gbẹrẹfùtù wọ́n ń jẹ àwọn bìlífù pé ó máa fún wọn ní jẹ̀díjẹ̀dí ni wọ́n ṣe ń jẹ. Wọ́n ń sè ń bẹ̀ náà wọ́n máa ń gbé ń bẹ̀ ọbẹ̀ kò kọ́ mọ̀ pẹ̀lú bá dẹ̀ máa sè é láti jẹ́ pé ẹ̀fọ́ ewúro ló máa fi jẹ́ tó jẹ́ pé a lè pa gbogbo dúdùn nǹkan wà níbẹ̀ á mú kúrò. Torí Èkìtì láti kí wọ́n jẹ nǹkan bá máa mú jẹ̀díjẹ̀dí kúrò lára yẹn kára ni wọ́n máa dá sékéséké. Ẹ wá ṣàkíyèsí pé ilé Èkìtì yẹn bàbá àti ìyá rẹ̀ àwọn fi bẹ́ẹ̀ sanra torí iṣẹ́ oko kí wọ́n mi ṣe ní Ifẹ̀ ṣe iṣẹ́ oko lè fi bà wọ́n jẹ́. Ifẹ̀ máa gbé oko fún ṣe ń gbé ni àti ìyẹn ìgbèrà ìyẹn ìlà ìyẹn náà máa ń dẹ́mu pọ̀ ìyẹn náà máa lọ sóko wọn máa dá oko kán máa ṣiṣẹ́ kán má dẹ̀ ti ṣe iṣẹ́ oko yẹn tán bí wọ́n bá rí èrè oko kán bá ti kó jọ tán kọ́dún bá ti parí àdá sí méjì onílò oko akápá kan ìyẹn náà akápá kan ìyẹn náà fi máa èsì ní wọn máa sanwó iṣẹ́ kùn ìyẹn bá ti rí lórí oko ọjọ́ máa pín ni. Ifẹ̀ sì máa ń jí mẹ́mu ní ìdájí wọ́n máa ń mẹ́mu wọ́n máa ń ṣe fàájì ní ìdígi ọdán ní ìdígi òsè yẹn máa jókòó yẹn máa ṣeré yẹn máa ṣe yẹn máa tayò ayò oríṣiríṣi wọ́n ń tayò náà lẹ́kìtì wọ́n ń tayò náà ní Iléṣà bẹ̀tọ́ kàn yẹn pé Ifẹ̀ kì í fi bẹ́ẹ̀ ṣe wàhálà púpọ̀ wọ́n fi bẹ́ẹ̀ ṣe wàhálà wọ́n láti kan lọ sórí pàtí wọ́n máa máṣe wọ́n máa mú gèlè kábíọ́ mi lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá mi wọ́n ṣe ìyàwó kọ́mọ rẹ̀ lónìí. So kò sí sátidé kan tí Ifẹ̀ ò rí gbọ́ nǹkan tó ń rí gbọ́ náà ni pé kàn ṣe pàtí kan bára wọn ṣe yẹn fẹ́ràn ara Ifẹ̀ ló jẹ́ ẹni tó yẹ pé wọ́n fẹ́ràn ara wọn jù tí mo máa rí nílẹ̀ Yorùbá bóyá torí pé ibi tí mo gbé dàgbà ni wọ́n fẹ́ràn ara wọn gan-an yàn sì bára yẹn jà yàgbà olùkú mi àmẹ́ gbọ́dọ̀ bó olùkú mi jà olùkú mi jà tún ti pé ọ̀rọ̀ ẹ̀rin rèé ní ìyẹn gbọ́dọ̀ bọ̀ rẹ̀ yẹn jà. Èkìtì àwọn ilé àwọn èèyàn lè bára wọn jà pé tí wọ́n á parí ẹ̀ 30 minutes ni wọ́n bá fà dá yanjú ẹ̀ tán wọ́n á dẹ̀ tó parí ẹ̀ fún wọn adáyàn ò ní bẹ́ra wọn kàn máa jù síra náà ní ilé àmà jù tán wọ́n máa jù kò dẹ̀ ní lọ́gbẹ́ wọ́n á lè ṣe tán ó ti tán
ọjọ́ kejì wọn á tún bára wọn ṣe bẹ̀tì nífẹ̀ẹ́ wọn kì í ṣe yẹn wọn kì í jà nífẹ̀ẹ́ nítorí wọn máa mú ìjà wá ń fẹ̀ ààfin ni wọn ń lọ wọn máa gbọ́ máa gbé ọ lọ sílé bàbá lọ́ máa bá a parí rẹ̀ èsì bí a ti máa yanjú rẹ̀ a máa dáàfin ká bá dáàfin aṣọ ẹbí rẹ kò èmi náà mẹ́ẹ̀bí mi wà mọ́ ìmẹ̀yàn jẹ wọlọ́mẹ́yàn mi jẹ Ifẹ̀ ló máa ń ṣe yẹn lẹ́tì ní Iléṣà kábíyèsí ò ní gáràjì wọn máa bọ́ sọ́lẹ̀ ni àwọn àgbọ̀ èsè béèrè èsè mọ́tò béèrè kan máa wọ̀ èsè mọ́tò béèrè lọ́ máa wọ̀ wà láwọn mọ́tò mìíràn èsè mọ́tò béèrè èsè mọ́tò tèmi rè ìní kan something rè wọ́n bá jẹ́ pé ó lọ sí búkà náà tó bá lọ jẹun tó bá rí pé wọ́n tètè dá wọn ló máa bẹ̀rẹ̀ sí ní ju abọ́ fúnra wọn ní Iléṣà pé ìsàpàdà lájẹ ojú rẹ jẹ ebe èsèbé lọ bá mi ní ebe lọ bá mi kànṣekànṣe lámídá wọn dá mi lóhùn ìwọ náà mi dá lóhùn ìsàpàdà lájẹ ojú rẹ jẹ ṣe mọ àwọn náà máa ń fi ń ṣe wípé gáàsì mi wá ò lè yàn mí jẹ ni àwọn Iléṣà náà fẹ́ràn ara wọn ètò kàn jẹ́ wípé iye oúnjẹ tó máa ń jẹ Iléṣà náà ni oúnjẹ tó papọ̀ tó jọ mọ́ Èkìtì ni wọ́n máa ń jẹ jù ní Iléṣà àwọn náà dẹ̀ máa ń kàwé àwọn Iléṣà náà máa ń kàwé Èkìtì máa ń kàwé Ifẹ̀ náà máa ń kàwé àwọn náà máa ń kàwé bẹ́ẹ̀ tí àwọn Iléṣà wọ́n máa ń ṣòwò jù àwọn tó ń ṣòwò ló pọ̀ jù nínú wọn wọ́n máa ní ṣọ́ọ̀bù rẹpẹtẹ wọ́n dẹ̀ máa ń lówó gan àwọn Ifẹ̀ náà lówó Èkìtì náà lówó bẹ̀tẹ̀ Èkìtì máa ń sálẹ̀tì owó títí wọn kì í pariwo ara wọn síta Èkìtì bílíọ̀nù pọ̀ lẹ́kìtì bẹ̀ tí you can never see them pé kán jáde táwọn sọ pé ìtẹ́lẹ̀ tó máa ní wọ́n ka àwọn olówó wọn ka kí ni Èkìtì ò ní ẹ́fà sọ iye tó ní sàkáǹtì fún ẹ no àwọn bìlífù wípé àwọn ò ní gbéraga wọn ò ní gbéraga níbẹ̀ tí Iléṣà náà wọn kì í fi bẹ́ẹ̀ sọ tí Iléṣà bá ní 5 naira sọ́wọ́ máa sọ fún ẹ pé ò ní sísì ló máa pè fún ẹ ayé ebe mélòó o ẹsẹ̀ kọ̀ọ̀kan lọ́mi o mélòó bẹ̀ tó bá jẹ́ Èkìtì ẹ ó dẹ̀ pọ̀ lọ́mi o ẹ ó pọ̀ lọ́mi ṣùgbọ́n díẹ̀ nìkan ni mo kàn sí ní lọ́ọ̀kẹ́ lọ́mi bẹ́ẹ̀ ó dẹ̀ ní lọ́mi bẹ́ẹ̀ owó díẹ̀ kọ́wé pọ̀ ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí Iléṣà wa máa gbá òní ni màá gbó mi lọ́rẹ̀ lónìí òní ni màá gbé omi ó kọjá lọ́mi onímù ẹ gbá bá mi owó mi kò mí owó mi ni èrè owó mi ni wọn yá béèrè lọ́rẹ̀ o gbọ́dọ̀ fún lówó yẹn ní tàbí kán bá wọn yanjú ẹ̀ òun náà fi gbé ọgbà ẹ̀wọ̀n sí Iléṣà tó lọ́mọ pé wọ́n máa ń jà gan wọ́n lè jọ ṣera wọn léṣe kì í ṣe pé wọ́n fi ṣe ìkà ìdálẹ̀ títí wọn nìyẹn pé inú máa ń tètè bí wọ́n dẹ̀ máa ń hot ara wọn gan sọ inú bá ti hot ara wọn yàjú sí ẹ̀wọ̀n lójú ọ̀nà pé wọ́n kúrò láàrin ìlú má pa àwọn èèyàn mọ́ and they are very friendly too ní Iléṣà ètò wọn máa ń tètè bínú gan seriously ìbínú tí wọ́n gan fẹ́ tún fẹ́ ju tèkìtì lọ Èkìtì máa ń bínú níwọ̀nba àwọn á dẹ̀ stop wọ́n á parí ẹ̀ wọ́n á jọ ṣẹ̀ṣẹ̀ sáwọn á jọ dẹmọ fúnra wọn bó ṣe lágbára sí lẹ́yìn ìgbà yẹn wọ́n á parí ẹjọ́ kejì wọ́n á dẹ̀ tún máa ṣe lè ti Iléṣà ò ní gbà ọ̀tí tó bá ń ojú tó ọ̀rọ̀ yẹn lọ́ máa tó kúrò níbẹ̀ Ilé-Ifẹ̀ agbọ́ èsì bí àtúntò àparí ọ̀yá láàfin ẹ̀rùn wá la mẹ́lọ ọ̀yá mẹ́bọ̀ dúró ń bẹ ọ̀rùn wá láti máa parí rẹ̀ wọ́n lè ti débẹ̀ tí bàbá bá ti bá wọn sọ bóyá bàbá Olúwùṣe ní tàbí bàbá Sàdé Sọjí Adérẹ̀mí ó ti tán síbẹ̀ náà ọjọ́ kejì wọ́n dẹ̀ máa ṣètò Ifẹ̀ wọ́n kú díẹ̀ wọ́n kú ju ẹ̀jú Èkìtì mẹ́gbà ni o àfẹ́yàn jẹ náà ni tí wọ́n ní mọ̀ wípé a simple tí wọ́n máa fẹ́ yàn wá jẹ bá ti fẹ́ yàn wá jẹ bá ó parí o àti lọ sílé nìyẹn a máa túlẹ̀ wọn ni pé no ọ̀sìn tó bá ṣe kinní yẹn tó yí pọ̀ la máa tó sinmi lórí ẹ̀ tètè bá dẹ̀ sọ fún ẹ pé ó fẹ́ ṣe kinní ó máa ṣe nìsáàlì kì í ṣe pé nǹkan burúkú pé n gbọ́dọ̀ kọ́ ilé Èkìtì àmì sọ bó ṣe kó ló máa lọ já ni bí ẹ ló igi ló máa lọ lù ní o ó máa kọ́ ilé yẹn bẹ́ẹ̀ náà ní Iléṣà determination wọn máa ń lágbára gan tó yẹ kó kò sẹ́ni tó lè change ẹ̀ kò sí ẹni tó lè yẹ bá ti ní kan ìwọ̀n ṣe mọ́ nìyẹn tó bá dẹ̀ ti ní kíní àwọn máa ṣe wọn kì í fẹ́yàn jẹ wọn dẹ̀ kì í fẹ́ dọ̀tí wọn kì í jalè bó bá gbégi sí oko tó fọ̀gẹ̀dẹ̀ sójú ọ̀nà tó gbàgbé tó ní bóyá ẹrù ẹ̀ pọ̀ tó kàn gbé díẹ̀ lẹ́ẹ̀mbẹ́ bá padà lọ́jọ́ kejì wọn bá ń kẹ́ ń bẹ̀ up to today wọ́n yìí ṣe lẹ́kìtì wọn kì í jí nǹkan ara wọn lóko tó wọ́n máa pàlélé tó bá ti já igi lógbó báyìí wọ́n á fi sórí ọ̀gẹ̀dẹ̀ tán gbé sílẹ̀ yẹn tàbí orí igi tàbí orí iṣu yẹn kò sí ẹ̀dá Ọlọ́run tó bá kọjá ń bẹ̀ tó máa lọ mú ewé tó fi sórí ẹ̀yẹn kúrò tó máa gbé igi yẹn tàbí tó máa gbé iṣu yẹn tàbí tó máa gbé ọ̀gẹ̀dẹ̀ yẹn no wọn kì í ṣe bẹ́ẹ̀ náà ní Iléṣà
àgbẹ̀ palẹ̀lẹ̀ mọ́ ti palẹ̀lẹ̀ lé o ẹ̀sọ́ ní adébẹ̀ kò dẹ̀sẹ̀ tó máa débẹ̀ bẹ̀ ní ilé Ifẹ̀ ò tiẹ̀ kì í lọ sókè dépò tó fẹ́ palẹ̀lẹ̀ kankan náà they won't go wọn kì í lọ bet àwọn tó máa ń bá wọn ṣiṣẹ́ àwọn ìgbìrà àwọn ìlà àwọn yẹn náà máa ń bá wọn ṣiṣẹ́ lóko àwọn náà lè máa palẹ̀lẹ̀ nǹkan torí bàbá mi máa ń palẹ̀lẹ̀ iṣu lóko wọ́n bá ti kó iṣu jọ wọ́n á palẹ̀lẹ̀ anybody lè lọ bẹ̀ tó bá dẹ̀ máa lọ síbi iṣu yẹn bàbá mi gbọ́dọ̀ fọwọ́ kàn lọ́wọ́ báyìí kó tó padà dé tó bá lọ síbi yẹn tó fọwọ́ kàn bàbá mi lọ́wọ́ orógo ó tiẹ̀ nílé mú iṣu yẹn ni ó tó bẹ́ẹ̀ ó nílé dé bẹ́ẹ̀ èmi ò ní lọ bẹ̀ rárá pé kò tiẹ̀ lọ síbi iṣu yẹn ẹ̀gbọ́n máa bàa pé ìmọ̀ ọkọ̀ tí bàbá fi síbẹ̀ tó bá ti ń lọ wá ti fọwọ́ kàn lọ́wọ́ báyìí àwa lọ mú iṣu abádébẹ̀ àkó gbogbo ewé tó kì í ṣe kì í ṣe oògùn kò kì í ṣe fúdù bẹ̀tẹ̀ ewé kan ó kàn já lóyún ẹ̀gbẹ́ kan báyìí ó kàn fi sórí ẹ̀ ni àwọn náà á dẹ̀ kó ewé yẹn fún wa bá ti ta tó kó sí padà so kò sẹ́ni tó máa débẹ̀ kò sẹ́ni tó ń jí nǹkan wa kò sẹ́ni tó ń jí nǹkan lẹ́kìtì kò sẹ́ni tó ń jí nǹkan ní Iléṣà ọtọ́ bá pààlè lé ni rẹ̀ tó bá pààlè lé wọ́n fẹ́ palẹ̀ mọ́ ó dà wọ́n á túbọ̀ sínú oko ẹ̀gàn wọ́n á tún wúṣu so bẹ́ẹ̀ ti nífẹ̀ẹ́ àwọn náà máa di fẹ́ protection tó máa ṣe títí tí wọn àwọn tó gba iṣẹ́ lọ́wọ́ wọn so Ifẹ̀ so friendly wọ́n máa lè jò ó ṣe wọ́n bá lọ sí ìlú bá bọ̀ dùn bá lọ sí kìtìlẹ̀ bá ṣe tó bá yà sílé Ifẹ̀ wọ́n á ṣe é lálejò wọ́n á gbà ẹ́ sílé wọ́n á fún ẹ lóúnjẹ wọ́n á fún ẹ láṣọ gan pàápàá wọ́n á sọ fún ẹ pé àmọ́ jìnnà sí àwọ̀ mọ̀ jìnnà sí àwọ̀ àtúnfẹ́kẹ́ tó wá nígbà mìíràn Ifẹ̀ ló máa ń ṣe yẹn they are very friendly àwọn ọmọ náà dẹ̀ máa ń kàwé gan wọ́n láwọn èèyàn wọ́n lówó gan àwọn náà silent billionaire náà ni wọ́n kì í pariwo ara wọn náà làwùlàwùlàwù wọn kì í fẹ́ ṣèkìní wọn dẹ̀ kì í fẹ́ yànyàn jẹ so àwọn nǹkan tí wọ́n ń ṣe nífẹ̀ẹ́ lénìí tó ń ṣe ní Iléṣà ni mo ti fi tó yín létí yẹn ní ìgbà tá a bá máa tún lọ sí a máa tún lọ sí Òṣogbo à ń lọ sí Òṣogbo ìyẹn ní èdè Ọ̀yọ́ àwọn èdè Ọ̀yọ́ nìyẹn àwọn nípe ní mo ní mi pe ní ẹ̀yẹn lè dé Òṣogbo bẹ̀ tí kì í ṣe lẹ́yìn la máa sọ yẹn àwọn nǹkan tó ń ṣe nífẹ̀ẹ́ ní Iléṣà òun la sọ lẹ́yìn àwọn nǹkan míì tó tún máa ń ṣe ní Ifẹ̀ bírú orúkọ ọba sì mo ti dárúkọ ọba ní Èkìtì orúkọ ọba wa nílé Ifẹ̀ orúkọ oyè tán jẹ ni òyìn ni Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ ní fi orúkọ ọba sí ilé tí mo sọ lẹ́ẹ̀kan mo kàn fi kí wọn ni so Ọọ̀ni of Ifẹ̀ ni wọ́n ń jẹ ní ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí orúkọ tó ń jẹ ní Iléṣà nísìn Ọwábòkun of Ìjẹ̀ṣà land olóhùn ti ilé ìyẹn ní ti Iléṣà tó bá dẹ̀ dìdì nẹ́sàn àwa lọ sọ ti Òṣogbo nǹkan Ìwó àwọn ní èdè wọn papọ̀ àwọn tédè bá ti papọ̀ yẹn wọn la máa kó papọ̀ kí gbogbo ẹ̀ kó lè bára wọn dáadáa so ẹ̀yin ènìyàn mi ó wù ní ká jẹnu pẹ́ lẹ́nu wọn fọnù fún ìjẹ ẹ máa bá mi like ẹ máa subscribe ẹ máa pín ẹ máa share ẹ mọ orí ètò tá à ń ṣe lọ́wọ́ sìn Good Morning Yorùbá torí pé Good Morning Yorùbá yìí ó jẹ́ nǹkan tó dára ká máa jọ máa gbára wa níyànjú ká máa múnú ara wa dùn kí ìrònú máa kúrò lójú ọ̀nà tó bá ní problem bóyá ọkọ ẹ̀ bá ẹ jà ni ìyàwó ẹ̀ bá ẹ jà ni ẹ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kì í ṣe fóònù àwọn lórí afẹ́fẹ́ ẹ kọ̀wé sí wa at Yemi Jola or Jola Yemi 120 ẹ bá ti bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwa náà fún yín lésì nǹkan tẹ́ ẹ lè ṣe ọ̀nà tẹ́ ẹ lè gbígbà tó yẹ pé gbogbo ẹ̀ fi máa dá ìwọ tọkọ ẹ bá ń bẹ ń jà má fọ́gi mọ́ lórí ìwọ tíyàwó náà bá ń bá jà má para ẹ̀ pípara kọ́ ni solution wà ilé ayé ìdójú pé kẹ́ máa para yín lọ kẹ́ máa lọ tó bá mọ̀ pé o ò ní hàtì láti tètè ọ̀rọ̀ yẹn ó wúwo gan rọra gbé Yorùbá Nation sí tàbí kò tẹ̀ wá láago kó bá kọ̀wé sí wa lórí afẹ́fẹ́ àáfún yín lésì àáfún yín ní ìwọ̀nba solution táwọn pa lè ṣe tó yẹ pé kò ní mú títẹ̀mí gbígbà lọ gbẹ̀mígbẹ̀mí yẹn kì í ṣe nǹkan tó dára ìwọ tó tí bàbá ẹ̀ ń bẹ ẹ́ jà ìwọ tọ́mọ ẹ̀ ń bẹ ẹ́ jà tó ń bínú sí ẹ kọ̀wé sí wa nǹkan tó lè fà á sọ fún nǹkan tẹ́ ẹ máa ṣe tíjà fi máa parí a máa sọ gbogbo àwọn kan wọ̀nyẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé a máa ṣe lórí
good morning Yorùbá, àwọn àṣà wa, àwọn nǹkan wa tá a ti ní tẹ́lẹ̀ bí ó ṣe ní panu tó yẹ pé a máa gbé lárugẹ táwọn ọmọ wa máa dé bá, jẹ́ káwọn ọmọ ẹ̀ máa sọ èdè ẹ̀. Má jẹ́ bá ti ń sọ, bá ti wọlé báyìí má jù sọ òyìnbó mọ́, bẹ̀rẹ̀ sí ní sọ èdè fún, torí kò ní dáa ká dé ìta kó máa bọ́mọ sọ̀rọ̀ níta kó má mọ nǹkan tó ń sọ, kì í ṣe nǹkan tó dáa. Tàbí ká wà nílé ká lálejò ká wò pé nǹkan tá à ń ṣe tálejò bá wà ní ìyẹn àfẹ́jẹ́ kó mọ̀ nípa nǹkan tó wà confidential sí ẹni, privacy ti ẹni. Ó lè bọ́mọ ẹ sọ̀rọ̀ kó kàn fojú bá sọ̀rọ̀ báyìí pé àwé gbé kinní nì, àwé yá ṣe kinní nì, ọmọ mi màá bọ́ sọ̀rọ̀ létà, wá dẹ̀ jẹ́ ẹfẹ̀ náà ni àwé sọ̀ngbọ́n mo mi wí ọgbọ́n mo mi wí ó gbọ́ mo mi wí yẹn dà fún ìsìnkú pé kó kúrò ńbẹ̀ yẹn nìyẹn. Ó ti máa understand ẹ̀, ọmọ yẹn náà dẹ̀ kúrò ńbẹ̀. Tí ò bá kúrò ńbẹ̀ létà nǹkan tó bá wù yá àti bàbá ẹ̀ náà máa fi ṣe, wọ́n nípa àbẹ̀ wọ́n máa nà náà ni. Tí gbogbo nǹkan wọ̀nyẹn ló yẹ ká kọ́ àwọn ọmọ wa tó tán bá dé ta. Ìlú òyìnbó sì àwọn kokoyé àwọn ọmọ wọn ló ń túmọ̀ èdè fún wọn tán bá déwájú jọ́ọ̀jì, àwọn náà ń túmọ̀ èdè fún wọn tán bá lọ rajà ní store. Àwọn tó ń pè ní kokoyé ń bí ni àwọn Mexico, àwọn náà ń pè ní Yorùbá ń pè ní kokoyé ń bí. Àwọn tó ń pè ní àwọn Dominican yẹn làwọn Dominican tó jẹ́ pé wọ́n wá láti ìlú òyìnbó náà ní nítòsí ọ̀dọ̀ wọn bí níbi tán wà. Àwọn yẹn náà tí wọ́n bá lọ rajà èdè wọn náà máa lọ mọ́, wọ́n máa sọ fún wọn, wọ́n máa túmọ̀ fún ẹni tó fẹ́ bá wọn rajà. Ó lè jẹ́ ọmọ ọdún 5 mẹ́wàá náà mú dání, mostly tó máa ń pọ̀ jù ní ọmọ ọdún 5 mẹ́fà á dẹ̀ máa túmọ̀ fún ìyẹ́ ẹ̀. Ó máa ń wú mi lórí tí n bá rí wọn pé wáò, pé táwọn ọmọ wa náà bá lè ṣe léyìí ìbàdàn. Àwọn ọmọ mi náà ṣe o, àwọn ọmọ mi gbọ́ Èkìtì o, gbọ́ Èkìtì dáadáa, especially tí n bá bá wọn tó bá ṣe nǹkan tí ò dá ń bá wọn jà pé gbó eléyìí ló gbọ́dọ̀ ṣe sẹ́ẹ̀ ni mo sọ. Wọ́n á ní màmá lẹ́kìtì di princess, màá rẹ́rìn bẹ̀rẹ̀ síbẹ̀síbẹ̀ náà ìmáa ṣe kíní yẹn kí n tó fi wọ́n lọ́rùn lẹ̀. So tán bá dé ta tí bá ní bá pe ọmọ mi kan pé bá gbé báàgì nìyà, wọn ní mọ nǹkan tí mo mí, a lọ gbé báàgì fún mi nínú mọ́tò, màá mú nǹkan tí mo ní múnú nínú ẹ̀. Gbogbo àwọn èèyàn máa ń múnú èèyàn dùn, ṣe mọ̀ wọ́n máa ń múnú èèyàn dùn gan ni pé ọmọ èèyàn ti ẹ̀ gbọ́ èdè èèyàn níbi tí èèyàn ti wá. Kò ní sí ti pé èyí ọmọ mi ò máa gbọ́ báyìí, mo máa rógo bó la ti fẹ́ ṣe sí báyìí, ọmọ yìí torí Ọlọ́run, ọmọ Amẹ́ríkà, kò sọ́mọ Amẹ́ríkà kankan nínú ilé mi, kò jẹ́ kó sọ́mọ Amẹ́ríkà kankan nílé Africa home. Àmọ̀ yìí pé Amẹ́ríkà ló bí wọn sí, ibẹ̀ ló ti ṣe gbogbo ẹ̀, ṣùgbọ́n wọ́n fi ọ̀nà ti ilé ẹ̀ hàn wọ́n, ìyẹn ló jẹ́ òtítọ́ tó jù nú ẹ̀. Tán bá mọ̀ ara máa tù ẹ́, ọkàn wọn gan pàápàá bá balẹ̀, ò nídìí láti ṣe wàhálà púpọ̀. Even gan tán bá ṣe nǹkan tí ò dáa gan, láti mọ̀ pé wọ́n rìn bá gbọ́ lè ìbínú ni, because wọ́n gbọ́ èdè ẹ̀. Kì í ṣe pé tó bá jẹ́ òyìnbó ní kan máa ra aṣọ òyìnbó ní ọ̀bá jẹ́ tó òyìnbó tó ń sọ tó bá pariwo jù ẹni tó wà lékejì máa sọ ọjọ́ ẹ̀pá pọlọ́pàá fún ẹ, apọlọ́pàá fún ẹ. So tó bá sọ èdè ẹ tó mú nǹkan tó gbà nídìí wọn ní kán má na ọmọ, wọn ní kán má na ọmọ o. Wọn gbọ́dọ̀ rí ẹ̀jẹ̀ ni wọn gbọ́dọ̀ rí àpá ni. Bẹ̀ pé kò ná kó bá wí, kódà wọ́n rẹ́dì láti bó bá pọ́ bọ́mọ gan bá pọlọ́pàá ń bilé pé ṣé ibi ò pa ẹ́, ìyà ò jẹ́ òun wá aṣọ tán lẹ̀ ya ara ẹ̀ wò tí ò sí kankan. Wọ́n sọ fún ìyá yẹn pé next time tí ò bá ti ṣe nǹkan tó yẹ kó ṣe inú ọlọ́pàá máa ní kó pe òun gangan kó òun gangan wá nà. So gbogbo wọn àwọn náà gan wọ́n ti ń lajú, wọ́n ti ń gbé àwọn gbàtàn rí pé àwọn Áfíríkà bá ṣe ń hùwà níbi ó yàtọ̀ sáwọn ọmọ wọn, ó yàtọ̀ sáwọn ọmọ wọn. Àwọn ọmọ wọn kì í fẹ́ ṣe nǹkan kan. Áfíríkà ló máa rí tó máa rán rí mọ́. Iṣẹ́ tó burú jù àwa là ń ṣe gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ tí nígbà táwọn náà rí mọ̀ pé kíní yìí kò function, kò mọ́ ọpọlọ, àwọn náà ti ń na ọmọ wọn, wọ́n ti ń smart ọmọ wọn dáadáa. Bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ rápà, and which is normal. Tó bá na ọmọ tẹ̀ náà nílẹ̀ Yorùbá, kò dìgbà tó bá ṣẹ̀ fún lápá tó dápà sí lára tó máa fi máa han ọmọ kó tó di wípé o bá ọmọ wí nù, bá wí níwọ̀nba. Bẹ̀ jẹ́ kó tó jẹ́ pàtàkì ní jẹ́ kó gbọ́ èdè ìlú ẹ̀, á dára fún wa. Ẹ ṣé mo dúpẹ́ tó dàgbò. Ọjọ́ mẹ́jọ à ń lọ sí Òṣogbo nípe ní àwọn Ọ̀yọ́ ayọ́mọlẹ̀ gbogbo wọn, à ń lọ síbẹ̀ náà ní kọ̀ọ̀kan. Lẹ́yìn ilé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, ibẹ̀ la lọ, àti ilé bàbá wa ní Ìjẹ̀ṣà Ọwọ́ Àbòkun of Iléṣà. So ẹ ṣé ó dàgbò, èmi lọmọ yín Princess. Bye.